ìkà burúkú ni olùdásílẹ̀ iléèwé yìí o. Ohun tó ṣe fọ́mọ ọdún mẹ́rin kan kò ṣeé sọ síta. Ọ̀kan òjọ̀kan ìpè rabandẹ̀ làwọn èèyàn ń ṣẹ́ fún afurasí ọ̀daràn kan tí wọ́n porúkọ ẹ̀ ní Innocent Onwuegbule tó ti wà lákọlò àwọn ọlọ́pàá báyìí látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó fi sísọ́ọ̀sì rẹ abẹ́ màjèṣín ọmọ ọdún mẹ́rin tó ń kẹ́kọ̀ọ́ níléèwé rẹ̀ lẹ́yìn náà ló fipá bá a láṣepọ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú yìí la gbọ́ pé ó wáyé níléèwé tí ọkùnrin náà dá sílẹ̀ tó porúkọ sùkúù rẹ̀ ní Great Leaders International School èyí tó wà nílùú Agbo nípínlẹ̀ Delta. Iléèwé yìí lọmọdébìnrin ọmọ ọdún mẹ́rin tí wọ́n forúkọ bò láṣìírí náà ń lọ. Àmọ́ lọ́jọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹwàá yìí ni ìyá ọmọ ọ̀hún ṣàkíyèsí pé ìrìn ọmọ òun kò rí bó ṣe máa ń rí. Ó jọ pé pẹ̀lú ìnira lọmọ náà rìn, bẹ́ẹ̀ lára rẹ̀ ń lọ́ tìkọ̀, kò ta kébékébé bó ṣe rí nígbà tó ń lọ iléèwé láàárọ̀ ọjọ́ náà. Èyí ló mú kíyà yìí bẹ̀rẹ̀ sí í ṣèwádìí ohun tó ṣẹlẹ̀. Wọ́n ní nígbà tó bọ́ pátá nídìí ọmọ rẹ̀ lórí ipa ẹ̀jẹ̀ àti ọgbẹ́ lábẹ́ ọmọ píníṣín ọ̀hún ló bá kọ hà. Àmọ́ ọmọbìnrin náà jẹ́wọ́ fún màmá rẹ̀ pé Sita Innocent, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pe olùdásílẹ̀ iléèwé wọn ọ̀hún, ló dábìrà burúkú sóhun lábẹ́. Èyí ló mú kóbìnrin yìí kọrí sí tọlọ́pàá ní ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà nílùú Agbo. Ẹsẹ̀kẹsẹ̀ sì ni wọ́n ti lọ fọwọ́ ṣìkún òfin mú Sita Innocent yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀gbẹ́ni Harrison Gwamishu ṣe fún ìyá ọmọ náà àti ọmọdébìnrin ọ̀hún, bó ṣe wà nínú fọ́nrán fídíò kan lórí ẹ̀rọ ayélujára, ó ṣàlàyé pé òun gan alára kò kọ́kọ́ gbàgbọ́ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ àfìgbà tí afurasí náà jẹ́wọ́ pé lóòótọ́ lòun hùwà ìdá ọ̀hún. Wọ́n ní inú tọ́ílẹ̀tì iléèwé náà ni ọkùnrin yìí mú akẹ́kọ̀ọ́bìnrin náà wọ̀ tó fi sísọ́ọ̀sì rẹ lójú ara. Lẹ́yìn èyí ló kí nǹkan ọmọkùnrin ẹ̀ bọ́ lábẹ́. Ìyá ọmọ náà ṣàròyé nínú fídíò ọ̀hún pé àwọn èèyàn kan ti bẹ̀rẹ̀ sí bẹ̀ òun pé kóun jáwọ́ nínú ṣíṣe ẹjọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ó ní wọ́n ti ń fi owó ńlá bẹ̀ òun, àwọn aráàlú kan sì ń pàrọwà sóhun. Ó ní bóyá wọ́n ti mọ̀ pé òun ò lówó láti ṣẹjọ́ ni. Ọmọbìnrin náà sọ̀rọ̀ nínú fídíò náà pé lóòótọ́ ni afurasí ọ̀daràn yìí fi sísọ́ọ̀sì rẹ́ òun lábẹ́ nínú ilé ìgbọ̀nsẹ̀ sùkúù rẹ̀ tó sì bá òun láṣepọ̀ ọ̀ràn. Harrison ní ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.